pé Jésù Kristi inú Bíbélì ó yàtọ̀ sí ànábì Ìsá, kò jọra wọn. Àwọn pàìtọ́ afọ́jú tí wọ́n ń gbà wọn máàmù wá ṣọ́ọ̀ṣì tí wọ́n wá bá wọn sọ̀rọ̀ lọ́yìn. Ṣọ́ọ̀ṣì tí wọ́n ń ṣe ṣọ́ọ̀ṣì Ọlọ́run àwùjọ àwọn òkú. Orí àga àwàásù ẹ bá ti rí àáfàá tó bá dó ń bẹ̀ tí ń ṣe anamukumulelayi orí wọn ti burú ṣọ́ọ̀ṣì. Kò jọra wọn. Jésù kú ntí Bíbélì sọ fún wa ni. Ó kú wọ́n sin, ó jíǹde. Ànábì Ìsá wọ́n ló pòórá ni. Ó ṣe wá jọra wọn. Àjíǹde Jésù nígbàgbọ́ tí wàá sinmi lé lórí. Tó bá wá jẹ́ pé Jésù jíǹde tá a gbé dìde kúrò náà kú, a jẹ́ pé ìgbàgbọ́ yín asán, ìgbàgbọ́ tèmi yín sásán. A jẹ́ pé ìkejì ẹ wà nú ẹ̀ṣẹ̀ yín síbẹ̀, èmi ò sínú ẹ̀ṣẹ̀ tèmi o. A jẹ́ pé àwọn tó ti kú wọn ó ṣègbé nìyẹn, wọn à ń sì lè kú. Jésù ṣàlàyé fún, ó ní Ọlọ́run ti sọ fún pé òun yìí sọ Ọlọ́run òkú, Ọlọ́run alààyè. Ẹ̀yin ló lóríire jù tán máa ń po lóríire, ẹ̀yin ni kẹ́ ẹ máa náwó. Bí bàtà yín ọ̀bà pé méjì kò nítumọ̀.